wá tán. Ọlọ́run ni ó kù. Ìrọ̀rùn. Ayé yìí máa yà fún ohun gbogbo tí tán ni. Kí là ń wo ayé yìí máa yà fún ohun gbogbo tí tán ni. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Arìnrìnàjò la jẹ́, àyàlò láyé. Arìnrìnàjò la jẹ́ o, àyàlò láyé. Ikú òdòjọ́ àrùn òdòsù ẹ̀jẹ̀ á máa ṣeré. Ikú òdòjọ́ àrùn òdòsù ẹ̀jẹ̀ á múra sí rere. Ìgbà táwáyé kò sóhun tá a máa mú wáyé. Ìgbà táwáyé o kò sóhun tá a máa mú wá. Tàbá mi rọrùn kò sóhun tá a lè mú lọ. Tàbá mi rọrùn kò sóhun tá a lè mú lọ. Èyí ló mú mi rántí ìtàn bàbá olóhùn. Òun pẹ̀lú olówó kan tó lówó tí kì í ṣàánú. Tó ní bára yìí bá máa wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Tó ní bára yìí má máa wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. 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 Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Bàbá olówó ń jáde lọ, ó pàdé bàbá oníbàárà ní búkà nílé oúnjẹ. Bàbá olówó ra oúnjẹ, oníbàárà ra oúnjẹ. Bí bàbá olówó ṣe ń jẹun, bẹ́ẹ̀ ló ń wo oníbàárà. Oníbàárà lásán lásán VIP ló ti ń jẹun. Oníbàárà ṣe jẹun tán, bẹ́ẹ̀ ló tún ń borin sẹ́nu. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Ìgbà tó dòru ọjọ́ kan, ara mi láriwo bàtà. Pé gbogbo dúkìá bàbá olówó gbogbo ẹ̀ náà ti jí kó lọ. Bàbá olówó sọ méjì lọ́rọ̀, àyàfi kan lọ mú olóhùn. Gbogbo ará ìlú báyanu pé kí ló kan bàbá olóhùn. Ọ̀rẹ́ tí bàbá olóhùn dé, bàbá tún mórin sẹ́nu pé ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ kú ojúmọ́ máa ń bí ojúmọ́ ti mọ́ òwe káàsán káàárọ̀ ìkàlẹ́. A tún ti dé o, àwa náà kọ ọlọ́run ọba àláwòrán bí ni.
akíra wa pa àkú ìsinmi àná bákan náà àkú iṣẹ́ tèní èní àtùwá lára jà náà wa lọ. sẹ́bẹ̀mí náà ni èmi náà kọ́ Taofeek Ṣàfihàn Ọlápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kó bá ọmọ jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. àtẹ̀tẹ̀ sórí ìkànnì Kaya TV tètè máa ń gbọ́ wà lójoojúmọ́. àkàrà wọ́jú o bákan náà káwọn tó ń bọ̀ lẹ́yìn àkáwọn tó ṣe yí pé wọ́n ti ń báṣẹ́ wọn bọ̀ tipẹ́tipẹ́ pẹ́ kú iṣẹ́ o. Yorùbá bọ̀ wọ́n ní gbẹ̀dẹ̀ ní mọ̀ ń rẹ lẹ́dẹ̀ lẹ́rùn dágbàlá gbẹ̀dẹ̀ kó tèmi àti ẹ lọ́rùn o. ẹwà èdè ìtàn àwọn akọni yìí lè ta gbé wá lọ́sàn-án ìní gẹ́gẹ́ bá a ti ń sọ fún yín wípé ẹ jára mọ́ṣẹ́ ẹ jásẹ́ mọ́ra ẹ jára mọ́ṣẹ́ òun náà lètò tó ṣe wípé tá a bá gbé wá lọ́jọ́ Monday kún kálukú lè múra síṣẹ́ owó rẹ̀. èyí mo gbé dé ọwọ́ ọ̀sán tèmi ṣùgbọ́n kí n tó bọ́ sórí ètò kí n tó bọ́ sí ìlú tí mò ń lọ kí n tó mú ìtàn náà wá láti fi ṣe kíni láti fi kọ́ alọ́gbọ́n láti fi dára wa lára yá ìtàn àwọn akọni là ń sọ̀rọ̀ nípa rẹ̀. ìtàn àwọn akọni àwọn là ń pè ní akọni náà àwọn là ń pè ní akọni àwọn olè èèyàn tá à ń pè ní akọni àwọn ẹ̀dá wo gangan náà ń jẹ́ akọni. ṣùgbọ́n kí n tó bọ́ sínú ìtàn náà ìrìn àjò ló gbé wa láti lè ṣe Kaya TV kẹrì lọ sí ìlú Nàìjíríà ṣùgbọ́n kí n tó bọ́ ní ètò yíyan mi. mo kí ládéládé mo kí lóyè lóyè mo kí lóyè lóyè o mo kí ọba wa Peregrino 9 ọba wa Alhaji Rasheed kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu kírùkẹ̀rẹ̀ gbogbo kó dàbẹ́rẹ́ òun kó tún dọ̀kìnì. mo tara yín kí gbogbo lọ́balọ́ba o káàkiri kóòtù òjìrè ńlú Ghana àti kóòtù òjìrè ńlẹ̀ Nàìjíríà pabambari rẹ̀ ńlẹ̀ Yorùbá. mo káwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé o mákan náà mo káwọn igi méjì tá a gbọ́dọ̀ fojúlé náà àwọn òbí tó bí wa ló ń jẹ́ bẹ́ẹ̀ mo káwọn tá a gba mímọ̀ kan bí méjì tá a gbà lẹ́nu wọn. lẹ́ẹ̀kan sí òdú ni mi kì í sáfà ìmọ̀ fólókó orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Taofeek Ṣàfihàn Ọlápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọdé ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. ẹ gbọ́ ìtàn àwọn akọni òun la fẹ́ mú wá lọ́sàn-án ìní sáàmù ìpè ńlẹ̀ iṣẹ́ Kaya TV Kaya Radio ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta tó kọjá asọ̀tàn Bàsóòrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè wá pé kí ló ń jẹ́ Bàsóòrí gan-an èèyàn ní ń jẹ́ Bàsóòrí ni àbí abara àbí ẹbọra ìwì ló ń jẹ́ bẹ́ẹ̀ ni àbálìjànú ẹranko ni àbáwọn èèyàn tó jógbó ǹtarìgì inú akíkanjú ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí wa nílé iṣẹ́ Kaya TV àwa jẹ́ oyé wọn wípé orí tí wọ́n ń pè ní Bàsóòrí gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ àti ìtàn tá a lọ wádìí rẹ̀ láti lè ṣe Kaya TV nílùú Ghana lọ sílùú Nàìjíríà. ìwádìí wa jẹ́ oyé wa wípé àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé ẹbẹ̀ gan-an wọ́n bá ń tí ń jẹ́ Bàsóòrí níbẹ̀ lẹ́yìn tó ṣe wípé ká mọ̀ wulẹ̀ dènà pẹ̀lú ká mọ̀ dára wa láàmú àwọn tó ń pè ní òun nílẹ̀ gangan náà ń jẹ́ Bàsóòrí ọ̀kan nù wọn ni. ìyẹn ìtàn Bàsóòrí ìyẹn ṣẹlẹ̀ nílùú Ṣakí lọ́kàn ìmọ̀ye àwọn nǹkan tí Bàsóòrí ti gbé ṣe táwọn èèyàn jàǹfààní ẹ̀tẹ́ bá bi gbogbo ará Ṣakí lérè Ṣakí Ògún òrọ́kin àgbẹ̀dẹ òrọ́bàtà ẹ̀ rí i pé ìtàn tó ṣe kíni tó yanrantí nìtàn tá a sọ fún yín nípa Bàsóòrí. ṣùgbọ́n lọ́tẹ̀ yìí tẹ́ ẹ bá lọ sílùú Ṣakí adáwọn ìlú kan láti lè ṣe Kaya TV gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde pé a lọ ṣèwádìí ká lọ ṣèwádìí ìtàn àwọn akọni àwọn èèyàn kàǹkàǹkà àwọn ọmọ lè gbàgbé inú ayé wa ń lùlù wa. ṣé bí wọ́n ní tẹ́ni tèkísàn ní tààtàn wọ́n ní bẹ́ẹ̀ ni ẹlẹ́nu nùrù náà ló ní kíni òun ló ní àmọ̀yẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún sọ yí pé okun ò ní gùn títí tí kò mọ́ làálàá. ìyàtọ̀ tí ń bẹ láàrin Yorùbá àtàwùsà àti Ìgbò tiwantiwa ojúlówó ọmọ Odùduwà bẹ́ẹ̀ ni ọ̀nà ìyókùlẹ̀ lòkún wo bàbá ọmọ ló lọ́mọ àwa la nílẹ̀ Yorùbá àwọn ọmọ lè gbàgbé àwọn ìtàn
àwọn ìtàn tó ń bẹ́ẹ̀ lọ abínibí wa gbọ́dọ̀ gbàgbé eléyìí ò bá tẹ̀sìn kankan lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò dẹ̀ bá nǹkan kan wí ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn ṣùgbọ́n gbogbo olùkọ̀ọ̀kan ló ní nǹkan fi ń ṣèyànràn ló ní nǹkan àmújogúnbá tẹ̀ bá délùú Mẹ́kà Káàbà àti Ànábì wa Muhammad ó ní titi wọn tí wọ́n sì sọ láíláí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dá Amẹ́ríkà wọn ò mọ̀ sọ tiwọn bẹ́ẹ̀ bá wá délẹ̀ Yorùbá tó jẹ́lẹ̀ abínibí tiwa náà bẹ́ẹ̀ ni ẹ̀dàkùn ẹ̀ bá ń ṣe ẹ̀ bá ń tẹ̀ láìkẹ́ jó débi tó yẹ kó dé. ìlú Ìràwọ̀ ni mo fẹ́ gbà lọ lọ́tẹ̀ yìí ìlú Ìràwọ̀ agbára láti ìlú Ghana bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lájọ rìnrìn náà la gbéra lọ sí ìlú Ọ̀yọ́ láti ìlú Ọ̀yọ́ agbègbè ìlú Ọ̀yọ́ ibẹ̀ láti rí Ṣakí Ògún òrọ̀kẹ́ àgbẹ̀dẹ òrọ̀ bàtà àwọn ìṣẹ̀lẹ̀ béèrè ìwádìí lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n tá a bá ní ká mọ̀ sọ ń pa àwọn ìtàn tá a ṣe ìwádìí lọ áyàyàyà ó dàbí ìpẹ́ ti ṣe àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní múbọ̀. ẹ ti gbọ́ ti Pàṣọ Orí àbí èyí tẹ́ fẹ́ gbọ́ lẹ́ni ẹ gbọ́ ìtàn tí ń jẹ́ Fọlárìn òkè kan bẹ́ẹ̀ lù Ṣakí Fọlárìn ni wọ́n máa ń pe onílùú Ìràwọ̀ Fọlárìn ni wọ́n ń pe òkè náà. àwọn ìtàn alágbára kàǹkàǹkà ń bẹ́ẹ̀ lù Ṣakí ó ń bẹ́ẹ̀ lù Ìràwọ̀ pápánbarì rẹ̀ ńlẹ̀ Yorùbá ibẹ̀ àti Bìnì. àwọn nǹkan tó ṣe é pé bẹ́yàn bá ní òsí àbí ẹ̀bùn tọ̀ léèrè pé ìlú mélòó ló tẹ̀nu ayé ibi àti rìnrìn arómi tó jómi gbóná lẹ̀ Yorùbá tiwa náà ibi àti rìnrìn ara àwọn òkè ńlá tó gbó òkè kékeré ló gbé dúró àwọn nǹkan àrísè máa ń bẹ́lẹ̀ Yorùbá nítorí pé ibi ó bá jáde mọ́ náà ló máa rí mọ́ wọ́n láì rìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bẹ̀yàn bá rìn títí tó bá rìn nísàlẹ̀ odò yóò rẹja tó yarọ. ayayaya agbéra láti ìlú Ghana bẹ́ẹ̀ ni bí mo ṣe ń sọ fún yín agbéra títí adélù Ṣakí awádìí àwọn nǹkan ń bẹ̀ àtúnwá gba ìlú kan lọ ibi tóògùn ti wọlé sí kó tó di pé àwọn èèyàn ń sọ̀rọ̀ Ògún nínú gbogbo orúnkún mẹ́rin ayé gbogbo bẹ̀ la ṣèwádìí ìtàpọ̀ rẹpẹtẹ tẹ́ẹ̀mọ̀ gbọ́ lórí ìkànnì Kaya TV Kaya Radio ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ ní ọ̀sẹ̀ ìní ó ní ìtàn ìlú Ìràwọ̀ ṣùgbọ́n àmọ̀ wípé yóò ní wọ̀lú kan kọ́mọ̀ kọba kọ́mọ̀ kí jóyè torí ìlú kan ò ṣe é dáwọ̀ àfi ká wọ bẹ̀ kákẹ́ ní tó yẹ kákí adọ́dọ̀ ọba wa kábíyèsí Àjòríwìn Adáàfin bàbá wa Àjòríwìn bẹ́ẹ̀ ni ìtàn Àjòríwìn gbogbo ẹ̀ náà la ṣèwádìí wọ́n ṣàlàyé fún wa kẹ́lẹ́kẹ́lẹ́ pàpá kan bẹ nílùú Ìràwọ̀ ara àwọn má lè gbàgbé ni o lè fojú rí o nítorí pé àwọn tí wọ́n ní gangan ṣe oyè wa pé kò ṣeé fojú rí ó ní àsìkò tí wọ́n ń rí ó dẹ̀ lójú ẹni tó lè rí gbogbo òtàn yìí náà lẹ́ padà gbọ́ lórí ìkànnì Kaya TV Kaya Radio ṣùgbọ́n ká mọ̀ bọ́pọ̀ lọ ilé olóró ẹ ò gbọ́ mú bọ̀. ẹ̀já délùú Ìràwọ̀ náà kí ẹ kọ́kọ́ gbọ́ kí n tó wọ ọbẹ̀ yẹn náà ẹ̀dín mi kọ́kọ́ gbọ́ mi sókè kẹ́ kọ́kọ́ gbọ́ bó ṣe ń lò náà ẹ gbọ́ nítorí pé ilé iṣẹ́ wa onírànra àwọn nǹkan tó dáa náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ ó yá ẹ jẹ́ ká délùú Ìràwọ̀ ká lọ bẹ̀bẹ̀ wò náà kárí bó ṣe rí. orúkọ tèmi ni Taofeek Shafii Ọlápàdé láti Ghana tó jọmọ bíbí ilẹ̀ Nàìjíríà ní ìpàdé bíbí ìlú Ìràwọ̀ láwà ààfin ọba wa Adémọ́lá Gbádéwọ̀lú ìlú Ìràwọ̀ Àjòríwìn ààfin wọn láwà bẹ́ẹ̀ ni à ń gbìyànjú láti wọnú rẹ̀ báyìí kí Ọlọ́run ṣe ní rọrùn ẹ̀yin èèyàn mi tẹ̀lé mi kálọ̀kẹ́ wá gbọ́ nípa àṣà àti ìṣe ní ìlú Ìràwọ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ ní ọlọ́kan ìjọ̀kan tí àbájọ̀dá àwọn ọmọ kábíyèsí gbogbo ẹ̀lẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá tí ẹ̀ ń fọ́lọ̀ iléeṣẹ́ Kaya TV Kaya ẹ tẹ̀lé mi ká lọ sí ọ̀dọ̀ ọba wa Gbádéwọ̀lú Àjòríwìn ní ìlú Ìràwọ̀ bóyá ẹ tẹ̀lé mi ká lọ.
ayayayaya báyìí la dé ìlú ìràwọ̀ o. Ìgbà tá a kọ́kọ́ dé ìlú ìràwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ ń bẹ̀ fi pé ìwéyàwó àwọn olóṣèlú ni wọ́n ní wọ́n tún dé pẹ̀lú rọrùn àti oyé wọn yìí pé ojúlówó ọmọ ìlú ìràwọ̀ ni wá ṣùgbọ́n wa kì í gbé àgbé ìlú Nàìjíríà. Akọ̀ròyìn òun nílé iṣẹ́ rédíò gbé wá tó yẹ pé a máa ń ṣèwádìí àwọn nǹkan àrísèmọ́ nílẹ̀ Yorùbá. Láti bẹ̀ náà a tún máa ń ní àwọn àǹfààní tó ṣe yí pé ó ṣeé ṣe kó ṣe pé tá a bá tún ríra wa a lè ṣàlàyé fúnra wa. Àbí ká bá wọn ṣe pé látara ìgbésókè títí wa ìṣèwádìí a tún máa fa ìlọsíwájú bá ilé iṣẹ́ kọ̀ọ̀kan àbí bá ìlú náà. Ìgbà tá a débẹ̀ adọ́dọ̀ ọba wa kábíyèsí ọba wa Joríwin. Bàbá ń kọ́ fún wa wípé ká padà wá nígbà tá a kọ́kọ́ débẹ̀. Ìgbà tá a dé ìlú ìràwọ̀ bàbá jókòó yé wa pé nǹkan tẹ́ wá béèrè yìí ogún ìlú ni ìlú lónìí. Yorùbá bọ̀ wọ́n ní ìtọ̀ṣẹ̀ tẹ̀rí yẹn náà ló lọ̀yọ́. Bàbá ní tó bá dijọ́ Wednesday yẹn ọba wa Joríwin wọ́n ní ká wá padà wá. Wọ́n ní ká padà wá. Àwọn ti sọ fún gbogbo àwọn olóyè láàfin pé àwọn gba àlejò àwọn èèyàn kan láti ìlú Ghana tó jẹ́ ọmọ bíbí kíni ọmọ bíbí ìlú Nàìjíríà. Pápánbárí rẹ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú ìràwọ̀. Ìgbà tó di ọjọ́ Tuesday ọjọ́ Wednesday kábíyèsí ọba wa Joríwin gbà wá lálejò pẹ̀lú ọ̀kẹ́ àmọye àwọn olóyè àwọn baálẹ̀ gbogbo ni wọ́n ti dé. Nítorí pé bàbá jẹ́ oyè wa yí pé nǹkan tá a wá béèrè tá a wá ṣèwádìí rẹ̀ yìí ogún kan ló jẹ́ fún ìlú ìràwọ̀. Ọba táwọn dẹ̀ dé adé táwọn dé sórí àwọn èèyàn kan náà ló gbé àwọn sípò náà. Àwọn ò gbọ́dọ̀ wá fọlá jiyọ̀ àwọn gbọ́dọ̀ ṣe kí ni wọ́n ní sàn án láàrin ajé ní mú ní pẹkọrọ. Ọba wa wọ́n fún wa ní déètì wọ́n ní a padà wá. A padà lọ síbẹ̀ ẹ gbọ́ a padà lọ síbẹ̀ ẹ jẹ́ n fi fọ́tò bàbá hàn yín. Adé Joríwin ààfin Joríwin ní pálásì wọn bẹ́ẹ̀ ni adébẹ̀ lọ́jọ́ náà pẹ̀lú ọ̀kẹ́ àmọye àwọn ìjòyè. Wọ́n ti jókòó yé wa yí pé àwọn ọmọ àwọn wọ́n fẹ́ kí ìtàn ilẹ̀ Yorùbá àwọn ò fẹ́ ká gbàgbé rẹ̀. Torí ẹ̀ ni wọ́n sì wá pé wọ́n ní bọ́mọdé ò bá bátàn ó dandan kó bá àrọ́bá. Àrọ́bá tẹ wá rí yẹn náà ni bàbá àtàn. Ìtàn la wá kọ́ o ẹ̀yin bàbá wa báwo la ti fẹ́ ṣe tà ní gbàgbé. Báwo la ti fẹ́ ṣe kí lè fẹ́ ṣe fún wa tó yẹ pé àwa náà lè máa bá ìtàn náà àwọn ọmọ tiwa náà lè máa bá ìtàn náà. Àjọyọ̀ wọ́n gbé agbọ́ ìtàn onírànràn àwọn ìtàn bí. Àwọn òkè lóríṣiríṣi la gbọ́ ìtàn wọn. A gbọ́ ìtàn yìí pé omi kan bẹ́ẹ̀ lù ìtòsí yìí pé gbogbo rẹ̀ ojú kọ́ọ̀pù lọ ṣùgbọ́n tán bá fẹ́ pọn omi tírélà 10 ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. Alágbọ́ ìtàn ọ̀pá kan tó ń bẹ ń lu ìbẹ́ẹ̀ ni bàbá náà ní bẹ́ẹ̀ ni. Àwọn á ní gbogbo nǹkan tá a sọ pátápátá àwọn kan ló wà nídìí rẹ̀ o àwọn kan ló wà ní ìcháàjì ẹ̀ tó jẹ́ pé aṣojú rẹ̀ ní gbogbo wọn. Ẹ̀gbọ́n nǹkan bẹ nínú dúníyà. Ayayaya ẹ̀gbọ́n mi ẹ̀yin èèyàn mi ká tó lọ ọ̀dọ̀ bàbá wa kábíyèsí mò ń bọ̀.
ti fọlọ́hún lóhùn rẹ̀ ó dájú ọ̀la ò ní tán. Sẹ̀rí olóhùn tí mò ń wí òun lolúwa tó dá wa, èyí tó pamọ́ sára oníbàárà tá ń pè ní olóhùn. Tó bá ṣe polówó tọrẹ ni tó tún fowó ṣàánú, àwọn tó kólé ò máa ní kólé rẹ̀ torí pé ó ti fọlọ́hún lóhùn. Ẹ fọlọ́hún lóhùn, ẹ fọlọ́hún lóhùn, ẹ fọlọ́hún lóhùn, ẹ fọlọ́hún lóhùn, olóhùn ó tó wà mọ́. Ayayaya èèyàn mi ẹ má bínú pé mo fẹ́ kẹ́ ẹ wo àwọn nǹkan náà láti ìpìlẹ̀ ni. Lẹ́yìn bàtà wo ààfin bàbá wa ní àjòrí ìwọ̀n ìta débẹ̀ ẹ bá ń gbọ́ ẹ̀gbọ́n táwọn bàbá wa náà wí ẹ̀gbọ́n tí wọ́n wí torí ọba wa ọba ńlá ni. Ọba ìlú Ìràwọ̀ bàbá wa àjòrí mi kábíyèsí o, àwọn lè máa gbọ́rọ̀ lẹ́nu wọn báyìí. Bá a ṣe wọ àfilè yìí tí gbogbo àwọn lóyè dìde fún wa o, wọ́n dìde fún wa, wọ́n pọ́n wa lé gẹ́gẹ́ bí wọ́n àfojú kéré wa. Ọba wa àwọn náà dìde fún wa, àjọ̀bálẹ̀ fọba àwọn náà jùrù kẹrẹ kábíyèsí ọba wa, nítorí pé àṣojú lè jẹ́ ẹ̀dẹ̀ ń tẹ̀ dáadáa ẹ pẹ̀lú ìyẹ́pẹ̀ fún wa bàbá wa àjòyè. wọ́n sọ̀rọ̀ wọn kò wọ́n sọ wípé bọ́mọdé ò bá bá ìtàn dandan ni kó bá àrùn bá ẹ̀yìn torí pé àrùn bá tẹ ẹ̀mí yẹn náà ni bàbá ìtàn. Orúkọ tèmi ni Taofik Shafii Ọlápàdé láti ìlú Ghana, Accra, Ghana. Alájò ilẹ̀ la fi kàwé sí bẹ́ẹ̀ ni ìrìnàjò ló gbé mi wá láti ìlú Ghana wá sí ìlú Nàìjíríà wá sí ìlú ńlá kan tí gbogbo wa mọ̀ sí Ìràwọ̀ láti wá sí ìwádìí àwọn àṣà àti ìṣe àwọn bàbá wa látara pé a ti ń gbọ́ pàápàá bí ìlú Ìràwọ̀ bó ṣe jẹ́ ìlú kan gbòógì láàrin gbogbo ilẹ̀ Nàìjíríà léyìí tí ò ṣe fọwọ́ mọ́ sẹ́yìn tá a lè rí ohun takuntakun tí àwọn ọmọ ìlú Ìràwọ̀ ń gbé sí ní òkè òkun ni lẹ́yìn odi ni ìyẹn ló fa sábàbí tí wọ́n fi tàwa nìkan pé ó yá ẹ jẹ́ ká délé wò nítorí pé ilé tẹ̀ rí yẹn gangan ibẹ̀ láti rí pàbàmbarì ní tó fà á sí àwọn ọmọ wọn fi ń jẹ́ Ìràwọ̀ tí Ìràwọ̀ náà dẹ̀ ń hàn lára wọn níbikíbi ní ẹ̀yìn odi ìyẹn bí wọn wá sí ìlú Ìràwọ̀ ẹ ti máa wọ̀ mí báyìí àfi bàbá wa ní Ìràwọ̀ wáyé ẹ̀jẹ̀ àtàkẹ́rẹ́ kájọ náà bàbá wa kábíyèsí bàbá adúpẹ́ lórí ẹ̀ ní bàtà pẹ́lẹ́sì ẹ̀sìn ọba yóò jẹ́ pẹ́ àmọ́ nípa ò ọba wa jorí ìrìn àwọn lẹ̀ ń rí ta àkọ́kọ́ kí àwọn náà lè rí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí. Ọ̀gá àmọye àwọn lóyè tí bàbá dá wa dúró de ìgbé apádà wá lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn gangan lè rí ìjókòó ṣe wá rí gbogbo àwọn bàbá wa tẹ́ rí yìí. Gbogbo wọn kọ̀ọ̀kan ni wọ́n ní ipò tí wọ́n dì mú nílùú Ìràwọ̀. Ṣe rí ìlú Ìràwọ̀ ìtàn ìlú Ìràwọ̀ gangan tí wọ́n fi ń pè ní Ìràwọ̀. Gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lẹ́nu bà wá ṣùgbọ́n sókí lẹ́gbọ́ lẹ́nìí ẹ̀gbọ́n táwọn bàbá wa wí nípa ìwádìí wa tá a lọ sí nílùú Ìràwọ̀. nǹkan tẹ̀ ń ṣe ti já sí rọrùn tá a fi ń jà àǹfààní ẹ̀ ní kí n tà ń gbọ́ ní ọlọ́run bá tó fi ṣàṣíwájú fún wa ní ìṣèlè fún wa. bẹ́ẹ̀ bá ti ń tó ṣe ń dán ló láwọn bàbá tó ní tó fi ń dán tó fi ń yọ lára gbogbo àwọn ọmọ ara níbi kí n ta wà ọlọ́run ọmọ bàbá lẹ́yìn ẹ̀ ní fojú sunkún ẹni kọ̀ọ̀kan wa wọ́n kí gbogbo ẹni bàbá mi pè pátápátá wọ́n yẹ kí gbogbo ẹni bàbá mi ìyá mi náà pátápátá pẹ̀lú gbọ́dọ̀ pé mo fi bàbá wa kábíyèsí kábíyèsí o. ká má bòkò lọ ní olóòrò pé pé àwọn bàbá wa ní bàbá wa kábíyèsí tẹ bá gbà mí láàyè láàrin ìṣẹ́jú díẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe rí àti ìlú Ghana ìgbẹ̀yìn àti wá lórílẹ̀-èdè Ghana náà. Ẹ dákun ẹ̀yin èèyàn mi ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkì ẹ dákun ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkì ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yí pé tẹnitẹni tèkísà ń ta àtàn ẹ wá èdè ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá òun là ń mú wá lẹ́ni bẹ́ẹ̀ sì máa gbọ́ ìwà èdè ti tàwọn akọni gbogbo ọjọ́ Monday lélẹ́yìí ṣùgbọ́n lọ́jọ́ láàrin ọ̀sẹ̀ ẹ wo èdè tẹ́ mọ́ gbọ́ yóò máa jẹ́ àwọn nǹkan bí òwe ìta máa fura wa ẹ jẹ́ á gbọ́ láti nà àwọn bàbá wa sẹ́. ọ̀kan nínú àwọn
ọmọ ìlú Ìràwọ̀ tán wà ní ìlú Accra èyí tí fi pé wọ́n ń fi ká máa sọ̀rọ̀ lórí agbóhùngbèsì àti agbóhùnmágbèsì wọ́n fi ń ṣiṣẹ́ sí àwọn ni wọ́n gbé wọn dìde wípé nígbà tí iléeṣẹ́ wa ti pọ́dún méjì ó wá fẹ́ bọ́ sí gbogbo tí ń jẹ́ ilé ayé pátápátá tí wọ́n lè máa rí lò ní gbogbo tí ń jẹ́ DSTV ẹ máa lọ òlu wa wípé ká wá ṣèwádìí nígbà tá à ń gbọ́ nípa àwọn akọni àwọn èèyàn jàǹkànjàǹ àti pé bí ìlú Ìràwọ̀ ṣe rí wa ìlú wa nìyí bàbá wa torí ẹ̀ la fi wá sí yìí nítorí pé ìlú Ìràwọ̀ bí a ṣe ń bọ̀ kíkẹ́ lẹ́yìn òdì ó ká mọ̀mọ́ púpọ̀ ìlú fasábà tí ó wá sí ọ̀dọ̀ yìí láti ìlú Ghana káàbíyèsí bàbá. lẹ́ẹ̀kan sí bàbá orúkọ tèmi ní Taofeek Shafi Ọlápàdé láti ìlú Accra tó kún dọ̀mọ́ ìlú Nàìjíríà yìí náà. bàbá wa ẹ dákun yìí tó sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ bá mi dárúkọ yìí káwọn èèyàn lè mọ̀ yìí pé ìlú Ìràwọ̀ la wà àti pé ẹni tá a wà níwájú ẹ̀ ọkọ̀ jẹ́ èèyàn tá a lè máa sọ yìí pé èèyàn lásán nítorí pé síwájú ọba aládìmí yìí láti sílẹ̀. ìwà mú kí gbogbo èèyàn gẹ́gẹ́ bí orúkọ mi ní ọba Alhaji Musliudeen Adémọ́lá Ọládélé ní Ajórí Ọ̀pẹ̀rà ọ̀la ni wọ́n jẹ́ ọba ní ìlú Ìràwọ̀. ayẹyẹyẹ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀padà gbọ́ o torí tí bàbá wa fi sọ̀rọ̀ lé nìkan bíi 37 minutes tí ò bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ gbọ́ díẹ̀ ń bẹ̀ lénìí tẹ̀bọ́ wá gbọ́ díẹ̀ ń bẹ̀ á gbé ìrìn àjò kan màá sọ ìtàn kan fún yín tá a bá ti kúrò lórí ọ̀dọ̀ tí bàbá wa ń bì ẹ wàá gbọ́ ìtàn kan nínú àwọn akọni torí ìtàn tẹ́ ẹ fẹ́ gbọ́ ń lúra wọ̀ èyí tá a rìkọ́ọ̀dù tá a dẹ̀ yẹbẹ̀ ò tá a débẹ̀ tí ìbáka yóò máa lọ bí ìtàn tí ó ti ẹ̀ pọ̀ ká tó wá sọ ti ìlú Ṣakí ká tó sọ ti Ìgbòho ká tó wá sọ ti Jẹ́rò Èkìtì ká tó sọ ti Ìbàdàn ká tó sọ tọ̀yọ́ sẹ́ẹ̀rí pé ìrìn àjò kékeré kọ́ nílé iṣẹ́ Kaya TV Kaya Radio ò ní bàjẹ́ láéláé òkè ní gbogbo ọmọ lọ àtẹ̀yìn olólùfẹ́ wa ẹ máa gbọ́ ẹ máa bá mi bàbọ̀ ẹ máa bá mi bàbọ̀. Ìràwọ̀ bàbá wa àwọn òbí tẹ bá wa tàmẹ́lẹ̀ sí àti nípa àwọn nǹkan mìíràn tó ṣe pé abọ́dọ̀ tí máa gbàgbé títí láéláé tí ó lè máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn ọ̀dọ́. Kábíyèsí adúpẹ́ ẹ̀yàn kí yín lọ́pọ̀lọpọ̀ kábíyèsí Ọlọ́run jẹ́ kí ẹ bá ní láyọ̀ adúpẹ́ pé ẹ gbé láti Ghana pẹ̀lú Ọlọ́run jẹ́ kí ẹ bá wa ní láyọ̀ pẹ̀lú àlàáfíà ló wá dẹ̀ fún kí ẹ bá wá lórí àwọn ọmọ àti ìbẹ̀ ní ìlú Ghana lápapọ̀ táwọn ọ̀dẹ́ bá tún gbọ́ owó ètò wọn á kú ní wọn ìsinmi wọn sì máa wá sílé láti máa wá sí dáadáa sí orójú tí wọ́n fi ń wo ìràwọ̀ tẹ́lẹ̀ ìràwọ̀ tí yàtọ̀ sí ti dáadáa so kí àwọn náà ìfọwọ́ gbà tí wọ́n máa ń ṣe ńlá wálé ó láti wá sí dáadáa torí látàrí ìjọ náà tẹ́lẹ̀ àwọn ará Ghana yẹn wọn ọ̀kẹ́rẹ́ nínú ìlú ní ojúṣe dáadáa láti lè tẹ́lẹ̀ gbogbo àwọn atọ́jáde ìdálẹ̀ tó mo fẹ́ kó padà sí ẹ̀mí gbogbo àwọn bàbá àbá tí wọ́n ti lọ ní Ghana gba ẹ̀ lọ́wọ́ àwọn ìdìbò wọn kó padà di pọ̀jù lórí ọ̀rọ̀ yìí wọ́n sì jẹ́ kí ìgbà láti àláàyè àti wọn àyè tí wọ́n wá pẹ́lú sọ̀rọ̀. ẹ̀yin èèyàn mi tí n bá ní kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ṣùgbọ́n tí ó bá ti fún yín ní ìṣẹ́jú bíi márùn-ún díẹ̀ sí tẹ́ gbọ́ díẹ̀ ń pa ọ̀rọ̀ bàbá wa torí wọ́n padà ṣàlàyé nípa tí ń jẹ́ òkè tí wọ́n ń pè ní Fọlárìn sẹ́ẹ̀rí òkè tí wọ́n ń pè ní Fọlárìn gẹ́gẹ́ bí ìtàn tí bàbá wa kábíyèsí sọ ní tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ bàbá wa kábíyèsí àti fọ́tò wọn àti fídíò wọn sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó mọ̀ sọ yí pé iléeṣẹ́ Kaya tiẹ̀ mọ́ ń parọ́ jù báwo ni wọ́n ṣe fẹ́ gbéra láti ìlú Ghana lọ sí Nàìjíríà ń lu Ìbàdàn ló nǹkan tó wá sọ fáwọn lọ Ọ̀yọ́ pẹ́lẹ́ ń ta sí mọ́ wà dé Ṣakí ló jẹ́ kí n gbé sí i. bàbá sọ̀rọ̀ nípa ìtàn kan jẹ́ mẹ́yọ kan bẹ̀ nítorí pé gbogbo ìgbà táfi sọ̀tàn bẹ̀ tán náà ní ìmọ̀ gbé fọ́tò wọn sí fídíò wọn sí. mo bèrè pé bàbá kí ló ń jẹ́ Bàsóòrí gan-an kí ló ń jẹ́ Fọlárìn gan-an. bàbá wa kábíyèsí
àjòrí ìwìn wà. Bàbá ní tí wọ́n ń pè ní Fọlárìn wọ́n ní sẹ́ mọ̀ yí pé láyé ọjọ́ òun àdúgbò tí wọ́n ń pè ní ìràwọ̀ yìí nítorí pé mo béèrè ìtàn ìràwọ̀ lọ́tọ̀ o ṣùgbọ́n ìfẹ́ sọ̀rọ̀ nípa ìtàn tí ń jẹ́ ìràwọ̀ gangan kí ló fà á tí wọ́n fi ń pè ní ìràwọ̀ ẹ máa gbọ́ yẹn nígbà míì. Èyí tí mo fẹ́ sọ lẹ́nìí gan ni ìtàn Fọlárìn. Òun tí wọ́n ń pè ní Fọlárìn òkè kan bẹ tí wọ́n ń pè ní Fọlárìn. Ó ṣeé ṣe kí n sún òkè náà fún yín lẹ́nìí tí n bá sọ fún yín pé òkè tí wọ́n ń pè ní Fọlárìn òkè náà ń sọ̀rọ̀ ẹ̀ nírọ̀ ni. Òkè náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá pe òkè náà pé Fọlárìn o òkè náà sọ pé o. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ òkè náà pé ìjọ́ wo ló wà wálé á lè tóun ti lọ òun ò tí ì padà dé. Bàbá wa àjòrí wín àti ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olóyè baálẹ̀ wọ́n jẹ́ òye wáyé pé tí wọ́n ń pè ní Fọlárìn wọ́n ní nínú àdúgbò tá à ń pè ní ìràwọ̀ yìí àwọn kíní kan ṣẹlẹ̀ ń bẹ lóríṣiríṣi léè tó ṣe pé ogun ò lè wọ ìlú ìràwọ̀. Bógun bá wọ ogun bá ń bọ̀ gbogbo àwọn táwọn jára alẹ́ ará òde àwọn ó tilẹ̀kùn mọ́rí ni. Wọ́n wá ní òkè tó ń wò lókè yìí máa padà fi gbogbo òkè náà hàn yín. Bàbá jẹ́ òye wa yí pé òkè tẹ́ ń wò lókè tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí òkè yìí gbogbo ẹ̀ lárúkọ́dù o ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ kókó tí ń jẹ́ ìlú ìràwọ̀ gan-an. Wọ́n ní òkè tó wà lọ́ọ̀kan yìí nǹkan ogun ló wà nú àwọn òkè náà bí ọfà àwọn ìbọn àwọn nǹkan àjogúnbá agbára ló wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn àjọ̀nú lónìí. Wọ́n ní orí òkè ẹlẹ́ẹ̀kejì yìí àwọn èyìnbó ti gbìyànjú àti fẹ́ wó òkè náà wọ́n kó ríranran àwọn ẹ̀rọ wá síbẹ̀ láti fẹ́ dáwó ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ tí wọ́n yẹ̀ wò wọ́n rí pé gold diamond wà ń bẹ̀ kí wọ́n ti kíní ìbọn kan máa wú báyìí náà rí i pé gbogbo abẹ́ òkè náà omi ni wọ́n bá fi ilẹ̀ bẹ́ẹ̀ pé táwọn bá ní káwọn ò fọ omi ní òyà gbogbo ìlú. Wọ́n wá ní ogun ò lè wọ̀lú yìí àti wípé ìyìn táwọn ń sọ yìí ó dá wọn lójú ó ti ṣẹlẹ̀ ní 2004 wípé àwọn kan kógun wọ ìlú ìràwọ̀ wípé tógun bá ń bọ̀ àwọn ó tilẹ̀kùn mọ́rí ó kálukú ó tilẹ̀kùn ni kò ní sákọ̀gùn kan tí ó jáde pé òun fẹ́ wá jà ń bẹ̀. Mo wá bèrè lọ́wọ́ kábíyèsí torí wọ́n fún mi láàyè láti béèrè ọ̀rọ̀. Mo ní bàbá ogun ṣẹlẹ̀ gbogbo ará ilé ń tilẹ̀kùn mọ́rí kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bàbá ní tí ò bá nídìí ọmọ obìnrin kì í jẹ́ kúmọ́lù tóbìnrin bá wá jẹ́ kúmọ́lù á jẹ́ pé ikú ti mú akọni ilé wọn lọ lóbìnrin fi ń jẹ́ kúmọ́lù. Wọ́n nílùú tó rí yìí bó ṣe rí látàyé ìgbà táwọn bàbá ti dá a lẹ̀ ló wà yìí kì í ṣe pé ìlú náà ò fẹ́ gbòòrò sí i ìlú náà tóbi ṣùgbọ́n báwọn ṣe pọ̀ tó ń nú ẹ̀ gbogbo àwọn agbára tó ń bẹ ń lù yìí ó ju àwọn èrò tó ń bẹ ń lù náà lọ. Àwọn agbára yìí dẹ̀ ń ṣèlú láǹfààní kì í ṣagbára tí ń panilẹ́kún tí ń ba ayé jẹ́. Wọ́n jẹ́ oyè pé gbogbo agbára tó ń bẹ ń lù yìí kò séyìí táwọn ń fi èèyàn bọ́ ń bẹ̀. Bàbá kábíyèsí nínú agbára tó ń bẹ ń lù yìí kò séyìí táwọn ń pa ẹ̀dẹ́ èèyàn sí ń bẹ̀ kò séyìí tó mu ẹ̀jẹ̀ ń bẹ̀. Wọ́n sọ̀rọ̀ débi bàbá Balóòsà ìtàn bẹ̀tẹ̀ gbọ́ lórí ìkànnì Kaya TV Kaya Radio. Ìtàn yẹn ẹ gbọ́ yẹn lọ́tọ̀. Wọ́n wá jóyè wáyé pé bọ́gun bá wá ń bọ̀ táwọn ń tilẹ̀kùn mọ́rí yẹn wọ́n ní òkè táwọn ń nawọ́ sí táwọn ń jóyè pé nǹkan ogun àwọn àǹjọ̀nú àwọn ẹbọra ló wà ń bẹ̀. Láyé ìjọ́un àdéhùn ti wà láàárín àwọn bàbá wọn pẹ̀lú àwọn òkè náà. Bógun bá ṣẹlẹ̀ báyìí gbogbo àwọn àǹjọ̀nú yẹn yóò jáde wọ́n ó dẹ̀ máa pa àwọn tí wọ́n bá gbógun tì wọ́n. Wọ́n wá ní tí ó jẹ́ ọmọ yìí pé òdodo làwọn sọ ni pé ní nǹkan bíi ọdún 2004 yípa àwọn kan kó ìjà wá sílùú àwọn ń bì wọ́n kógun wá láti wá gba ọmọ ìlú àwọn jà wọ́n ló ń kálukú bá tilẹ̀kùn mọ́rí ṣùgbọ́n gbà tí ló wà mọ́ kí làwọn rí kí láwọn ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn rí i pé àwọn tí wọ́n kógun jà wọ́n ti kú kalẹ̀ bí wọ́n ṣe pọ̀ tó gbogbo wọn ni wọ́n kú láì ṣe pé ọmọ ìlú kan gbógun tì wọ́n. Wọ́n wá jóyè wá pé máa ní bàbá kí ló fà á wọ́n ló ti wà ń lù náà débi wípé ogun ò gbọ́dọ̀ wọbẹ̀ bógun bá gbìyànjú àti wọbẹ̀ àwọn aráàlú ó tilẹ̀kùn mọ́rí ni
àwọn àǹjọ̀nú àwọn agbára tó ń bẹ lú ẹ̀ gbogbo àwọn onílẹ̀ tó wà ń bẹ̀ àwọn ni wọ́n gbẹ́rù ogun wọ̀ tí wọ́n dẹ̀ máa bá gbogbo wọn jà. wọ́n tún wá sọ yí pé kíní kan tí wọ́n ń bẹ lu ìràwọ̀ náà. nǹkan tí mo fẹ́ sọ yìí wọ́n ẹ̀ ṣàdédé jà nílùú ìràwọ̀ tó o bá wá rí tíjà bá ṣẹlẹ̀ tí wọ́n bá ń lura wọn. mo ti gbà tí n bá rántí orúkọ nǹkan náà ń padà sọ fún yín. tí nǹkan náà bá ti jáde báyìí àwọn èèyàn ṣàdémbẹ́ máa nara wọn lọ tó bá ti wá jáde àwọn èèyàn sọ pé kíní báyìí ti jáde nù wọ́n tètè lọ mọ sàárà tí wọ́n ṣe fún tí ó fi padà láì ṣe sàárà fún àwọn èèyàn mọ̀ nara wọn lọ ni. báwo rí bí mo ti lọ ni wípé bàbá ṣàlàyé fún wa nípa tí ń jẹ́ Fọlárìn. wọ́n ní láyé ìjọ́un àwọn òkè gbogbo àwọn ìlú tá a wà yìí ìlú tẹ̀rín wà ń bẹ̀ kìnìún wà ń bẹ̀ ní gbogbo àwọn ẹranko abìjà ló wà ń bẹ̀. wọ́n ní kódà ègbèrè ń bẹ lù àwọn. wọ́n ní dìsín gan báwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo ìbéèrè tá a wá béèrè lọ́wọ́ àwọn yìí a gbọ́dọ̀ gbìyànjú àti lọ àfi káwọn bá sọ àsìkò tá a lè lọ káwọn tẹ̀ yan àwọn èèyàn tẹ̀lé wa lẹ́yìn kábi débẹ̀. ìyẹn ni ó fún wa láǹfààní àti débẹ̀ nítorí pé gbogbo àdúgbò tá à ń sọ yìí làwọn ẹbọra wà pátápátá o ó ní àsìkò tá a lè débẹ̀. àgbéra lóòótọ́ wọ́n ní ó wá tó àsìkò kan àwọn ọba àwọn ìjòyè ìgbà náà wọ́n jẹ́ oyè wọn pé lásìkò báyìí gbogbo yín ẹ má jáde o gbogbo yín ẹ má lọ bì kankan àsìkò báyìí àwọn ẹbọra àwọn àǹjọ̀nú àwọn tó nílẹ̀ fẹ́ jáde láti ṣe kíni àwọn náà lásìkò náà. ṣùgbọ́n arákùnrin kan bẹ tí wọ́n ń pè ní Fọlárìn ó ṣeéṣe kí n má fi òkè Fọlárìn yẹn hàn yín o ó dẹ̀ ṣeéṣe kí n fi hàn yín wá ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ n gbé yín débẹ̀ náà díẹ̀. ọmọ ènìyàn fẹ́ ní ìfọ̀rọ̀ ojú láàrin ọ̀rẹ́ wa. àbájẹ àná ẹni rántí ọ̀la wa. ẹni tí ìyá ni kò sẹ́ni tó mọ́lá. òpó méjì kan bẹ fún wa tí o gbọdọ̀ wó láéláé. àwọn ìlànà tán sówó ọkọ̀ tán jẹ́ pé àwa ráyé gbé. àkọ́kọ́ wo kó yẹn ní màmá tó bí wá sáyé. kó ẹlẹ́ẹ̀kejì ní bàbá tó bí wá sáyé. tọ́lábàdẹ̀ wá tàrí jẹ dákun mọ́ gbàgbé wọn. kíkókíkó tí wọ́n bá wa ká mọ́ jìnnà sí wọn. àbájẹ àná ẹni rántí ọ̀la ẹni tí ìyá ni kò sẹ́ni tó mọ́lá. wakọdọrọ buka latabudu ila ija wabili walideni bisana imo yabulugana indakali bara haduma kelakuma walatakulahuma ufin walatanharuma wakulahuma kaulan kerima. àbájẹ àná ẹni rántí ọ̀la ẹni tí ìyá ni kò sẹ́ni tó mọ́lá. atọ́jú wọn bọ́sẹ̀ kẹwàá ní. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi ọwọ́ ní òkè náà máa padà fi hàn yín àti fídíò rẹ̀ ṣùgbọ́n o lè jọ́sẹ̀ tó ń bọ̀ ó dẹ̀ ṣeé ṣe kó dẹ̀ pé lórí ètò yìí náà ni nínú ìtàn tá a gbọ́ tá a wádìí dáadáa wọ́n wá sọ fún ọ wípé ẹ má jáde o òkè táwọn wí yìí gbogbo àdúgbò bíi òkè náà la dé a tẹ̀ sọ pé lọ́wọ́ tá a wà yìí ilẹ̀ ti débẹ̀ wọ́n ti ń kọ́lé síbẹ̀ wọ́n ti ń dáko síbẹ̀ ṣùgbọ́n láyé ìgbà tá à ń sọ yìí òkè táwọn wí tóbi gan-an òkè yìí wá tóbi débi wípé ayayaya ẹni tó bá débẹ̀ ohun tó bá wá ń bẹ̀ yóò rí kódà nǹkan tí ò wá gan yóò rí ṣùgbọ́n gbogbo agbègbè òkè náà ni ẹ̀bọ̀ra wà wọ́n wá pe arákùnrin kan ní Fọlárìn ẹgbọ́n lẹ́nu bàbá wa ẹgbọ́n bàbá wa kábíyèsí ó tún tú síwájú díẹ̀.
a ní sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òòṣà yẹn jẹ́ òòṣà fíjú ó já fíjú púpọ̀ òòṣà àwọn obìnrin àwọn ìyá wa tó ní lórí gbogbo nǹkan rẹ̀ fún lẹ́lẹ́ní oríṣi ìṣe kan mọ́kàn oríṣi ìṣe ọ̀dàlẹ̀ òòṣà ọdọọdún tí a sì máa ṣe lọ́dọọdún àwọn ará àdálẹ̀ gbogbo tí wọ́n bá wá àtàwọn ọmọdé náà wọ́n bá wá síbi ọdún yìí àdúrà tí kálukú ń gbà ó kí ọlọ́run sí fáwọn wọ́n máa lọ́dún tí ń bọ̀ pẹ́ ní ọ̀rọ̀ tó ń wá. òòṣà yìí gan bákan náà tá à ń pè ní òòṣà oko ni gbogbo káàró ìrè lónìí wọ́n bá ń ṣe òòṣà oko ní ìwúra wọn tí wá sẹ́yìn. gbogbo ibi tá a ti ń gbọ́ tí wọ́n ń ṣe òòṣà oko. ilé tí ń gbọ́ tí wọ́n ń ṣe òòṣà oko nílẹ̀ káàró ìrè ìrírà àwọ̀ ló ti gbé wọn. kí ló sì fà á ni pé níbi tí wọ́n máa wá gbà lọ́tún gbà ló sì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní orúkọ ìràwọ̀ ti jáde. wọ́n pè ní ìràwọ̀. ìràwọ̀ jẹ́ ìlú tí ó bímọ ká ogun òsì lè kó ogun òkú látàyè ìjọ́hun títí di àsìkò yìí. ní gbogbo ìlú tó wà lágbègbè yìí ó lójú ìlú tí wọ́n ṣàgbà ìràwọ̀ níbi tá a wà yìí oníràwọ̀ ìlú akíkanjú yìí ló fà ní pé ìgbà tí a dé ibi tí a dé yìí tó tó nípa wá bẹ́ẹ̀ sí nínú ọba tẹ̀ ó béèrè pé kí ni táwọn ó sì níbo làwọn sì yí owó falẹ̀ falóní kájú kájú sí níbi tí ìbá yìí ló ká kájú sí ìbẹ̀rẹ̀ láti bẹ̀ tí ìdí òní sí wàhálà gbogbo ayé ìgbà kan tó ń bẹ òkúráwò òkúráwò. tó ẹ̀yin èèyàn mi pátápátá ilẹ̀ tí ń gbọ́ yẹn o nípa àwọn ìbéèrè èyí tẹ̀ ń jù sí wa orílẹ̀-èdè Ghana láti lè ṣe Kaya TV Kaya Radio ìbéèrè tẹ̀gbẹ̀ gbogbo ẹ̀ náà lágbọ́ ní ọ̀kọ̀ọ̀kan láwọn bàbá kábíyèsí ń bá wa fọ́ sí wẹ́wẹ́ yẹn ó yá ẹ̀yin náà máa mú báyìí ní kì í máa mú. bàbá wa kábíyèsí ẹ pẹ́ fún wa ìbéèrè tí mo fẹ́ béèrè látara àwọn nǹkan tí mo gbọ́ lẹ́nu yín náà báyìí ni pé àwọn òkè tí wọ́n yí ìràwọ̀ káyìí tí wọ́n yí ipò yìí ǹjẹ́ wọ́n ní í ṣe pẹ̀lú ìlú ìràwọ̀ àti pé bí wọ́n ṣe rí yìí a gbọ́ àwọn orúkọ kọ̀ọ̀kan nígbà tó jẹ́ pé wọ́n ń ròyìn pé àwọn òkè náà kì í ṣe òkè lásán ó ní í ṣe pẹ̀lú ìlú ìràwọ̀ ẹjọ́ tí ẹ bá mi kùn mẹ́lẹ̀ sí káwọn èèyàn ó lè mọ pàápàá ti ń jẹ́ ìlú ìràwọ̀ látara rẹ̀. ṣe rí gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè àwọn òkè tí ó yíwa pò gbogbo ẹ̀ ló ní orúkọ gbogbo ẹ̀ ni wọ́n sì níṣẹ́ tí wọ́n ń ṣe látàrí ìdánwò. àkọ́kọ́ náà tí ẹ bá wo ẹgbẹ́ ọwọ́ ọ̀tún mi ká bẹ̀rẹ̀ láti Sọmọfìtì. ẹ̀kejì á rí Àfọlárin tábà kúrò bẹ́ẹ̀ á lọ sí Ọlọ́yẹ̀ bẹ́ẹ̀ tábà kò ní Ọlọ́yẹ̀ á rí ibìkan tí wọ́n ń pè ní Basọ ohun tó bí orúkọ kálukú máa sọ fún tábà kúrò bẹ́ẹ̀ á padà sí Olóògbé. ìjábọ̀lá ilẹ̀ ó dàbọ̀. ìyẹn ní orí bàbá pẹ̀lú mọ́mọ́ rẹ̀ láàyè tó jẹ́ pọ̀tọ̀ alágbàtọ̀.